A kú dédé àsìkò yìí o, ẹ sì ṣeun fún bí ẹ ti tún darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìròyìn Fẹ́lífẹ́lí online TV fún àkọ́tún ìròyìn àkíkà tí ó tún máa lákàkì fún ti tàsìkò yìí. Àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì tá a ti máa fi kẹ́kọ̀ọ́ kálẹ̀ tí ó máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ọ̀dà ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún. Ẹ wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lónìí kùnkùndùn láti ìpínlẹ̀ Èkó lélẹ́yìí mọ̀ tó ti gbẹnu tán. Wọ́n ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ àwọn kọ̀rọ̀wọ̀sí mẹ́ta kan tó jẹ́ pé èyí táwọn yàn láàyò òun náà ni pé ibikíbi tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó bá ti ṣẹlẹ̀ kí àwọn máa tú inú ọkọ̀ àti gbogbo ara àwọn èrò tí bá ń bẹ ńbẹ̀ láti kó owó àbí kó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí bá ń bẹ lára wọn láti jí òun náà ni nǹkan táwọn yàn láàyò. Wọ́n ní wọ́n tún lọ ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn wọ́n nínú ọjọ́ 13 nínú oṣù kọkànlá tí a wà yìí òun náà ló jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan òun náà ló mọ̀ wáyé ní òpópónà Aláùsá ní Ìkẹjà. Wọ́n ní ìṣe ni àwọn kọ̀rọ̀wọ̀sí àwọn ọmọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tó jẹ́ pé kàkà kí wọ́n dóòlà àwọn tí ń bẹ ńbẹ̀ ẹni tó wa ọkọ̀ ọ̀hún àti àwọn míì tí ń bẹ nínú ọkọ̀ ní ọkọ̀ Toyota Camry eléyìí tí ó sọ ìjánu rẹ̀ nù tí ó sì lọ́ọ́ forí sọ ibìkan tó fi di pé ọkọ̀ ń gbókìtì tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà tó fi wáyé. Wọ́n ní kàkà kí àwọn ọmọkùnrin ọ̀hún èyun Àìsáyà Adégbénró ọmọ ọdún méjìdínlógójì 38 years old èyun Edet Johnson ọmọ 30 ọdún àti Efe Sowemimo tó jẹ́ ọmọ ẹni ọdún 28. Wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí èṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tú ara dírẹ́bà ọkọ̀ ọ̀hún àti gbogbo àwọn tí ń bẹ nínú ọkọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní tú ara wọn o. Wọ́n nígbà tí wọ́n sì tú wọ́n ní wọ́n rí iPhone 15 òun náà eléyìí tí owó rẹ̀ ń lọ bí mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà 1.3 million àti iPhone 12 tí owó tiẹ̀ ti ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà okòólélẹ́gbẹ̀ta owó náírà 620,000 naira. Wọ́n ní gbogbo tí wọ́n bá lára àwọn èrò tí ń bẹ nínú ọkọ̀ wọ́n ní gbogbo ẹ̀ náà ni wọ́n mọ̀ tún kó wọn ní àti fóònù méjèèjì wọ́n ní òun náà ni wọ́n kó wọn ní ṣùgbọ́n àwọn èèyàn tí tún wà nítòsí ibẹ̀ táwọn náà tún sáré síbẹ̀ òun náà ni wọ́n mọ̀ ká wọn níbi tán tí ń wò wá lábẹ́ ọ̀hún o. Wọ́n ní kò pẹ́ náà àwọn ọlọ́pàá wọ́n dé bá wọn bẹ̀ wọ́n sì fà wọ́n lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ pé kọ̀rọ̀ sí àwọn èèyàn fi orí lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ wọ́n sì ń jí fóònù lára àwọn tíṣẹ̀lẹ̀ ìjàmbá náà tó ṣẹlẹ̀ sí. Ìyẹn ó wáyé ní ìpínlẹ̀ Èkó. Láti ìpínlẹ̀ Kánò ilé-ẹjọ́ tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Kánò náà ló ti ní kí ọmọkùnrin kan ẹni 40 ọdún kọ̀rọ̀wọ̀ sí bàbá Bukku Musbah Mohammed wọ́n ti ní kí ó lọ́mọ lùgbàánú ọgbà ìtúnirọ̀ fún ọdún 7 péré báyìí o látàrí wípé ó fipá fi gẹ̀tìlẹ̀ lára ọmọ ọdún 10 ní ọmọ ọdún léńjeléńje obìnrin ọmọ ọdún 10. Wọ́n ní onídàájọ́ SM Shaibu náà ló ní kí Mohammed Musbah kó mọ́ lọ sínú ọgbà ìtúnirọ̀ o. Wọ́n ní láì gbà kan gba fáìnì rẹ̀ rárá. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Kalinje nípínlẹ̀ Kánò gangan. Wọ́n ní ṣe rí lásìkò tí ìyá àwọn òbí ọmọ ọ̀hún tí ò sí nílé òun náà ni bàbá Bukku ló mọ̀ tán ọmọ náà tó sì tán wọnú ilé títí ẹ̀ tó di pé ó fipá fi gẹ̀tìlẹ̀ lára ọmọ náà. Wọ́n ní ṣùgbọ́n báyìí ń kọ́ bó ti hùwà ọ̀hún láti ọjọ́ 6 nínú oṣù kẹwàá ọdún yìí ṣùgbọ́n ní báyìí wọ́n ti ní kí òun náà kó lọ mọ́ fi aṣọ péńpé roko ọba fódìdí ọdún 7 péré nínú ọgbà ìtúnirọ̀ nípínlẹ̀ Kánò. Láti ìpínlẹ̀ Kánò bákan náà wọ́n ní ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan náà ń tolóhun báyìí òkété ló mọ̀ bórù máwọn ajínigbé méjì kan lọ́wọ́ ní bó ti jẹ́ pé àwọn èèyàn tínú ń bí nípínlẹ̀ Kánò láìgbé ibi tíṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀. Wọ́n ní ṣe ni wọ́n lu àwọn ajínigbé méjì kan pa wọ́n lù wọ́n pa fínfín ni o. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ ní agbègbè Dansayoa ní abúlé Kiwadango níjọba ìbílẹ̀ Kiwadango ní ìpínlẹ̀ Kánò.
wọ́n ní bí ọ̀rọ̀ bó ṣe ṣẹlẹ̀ gan ni pé ní ọjọ́ kẹrìnlá nínú oṣù kọkànlá tí a wà yìí ní ọjọ́ Ọjọ́bọ̀ òun náà ni ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Abdullahi Haruna Kiyawa ló gba ìpè wípé ọwọ́ tẹ àwọn kọ̀rọ̀sí méjì kan ò tí wọ́n fẹ́ jí ẹni bàbá kan tó jẹ́ ẹni ọdún márùndínlógójì 35 years old tí wọ́n fẹ́ jí gbé. Wọ́n ní ọgbà bẹ́ẹ̀ ni àwọn èèyàn tínú bí náà agbègbè ọ̀hún tó jẹ́ gbọmọgbọmọ irú àwọn ìwà bẹ́ẹ̀ ó ti pọ̀ láwọn agbègbè ọ̀hún o. Wọ́n ní ṣe ni wọ́n dádùndún ìyà fún àwọn ajínigbé náà kó tó di pé àwọn ọlọ́pàá ó dé. Wọ́n ní nǹkan bí ìṣe bí aago 6 rọ̀lẹ́ ó náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó mú ṣẹlẹ̀. Wọ́n nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n sì fi débẹ̀ wọ́n rí pé àwọn èèyàn tínú bí ọ̀hún wọ́n ti lu àwọn ajínigbé náà wọ́n ti lù wọ́n pa kú fínfín o. Nígbà tí wọ́n sì gbé tí àwọn ọlọ́pàá tí wọ́n gbé àwọn kọ̀rọ̀sí méjèèjì ọ̀hún tí wọ́n gbé òkú wọn lọ sí ilé ìwòsàn láti ẹ̀ ti fi lè fi dóòlà wọn. Nígbà náà ni dókítà ló sọ fún wọn wípé àwọn tẹ́ ẹ gbé wá yìí ẹlẹ́mìí ti gbà á lẹ́nu wọn. Àwọn èèyàn tínú ń bí lágbègbè ọ̀hún òun náà ni wọ́n lù wọ́n pa kú fínfín látàrí wípé ó ti di gbọmọgbọmọ tí wọ́n sì ti ń jí àwọn èèyàn gbé. Ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kano. Àwọn èèyàn tínú ń bí wọ́n lu àwọn ajínigbé méjì tọ́wọ́ wọn tẹ̀ wọ́n lù wọ́n pa kú fínfín nípínlẹ̀ Kano. Kódà àwọn ìròyìn tó gbẹnu tán òun ò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí. Ẹ tún máa darapọ̀ mọ́ wa fún ọ̀pọ̀ tó ròyìn ọ̀hún ní tó bá di ìgbà míì. Sodiq Olúwaṣeyí lèmi ń jẹ́ Bashir bàbá tó gbìyànjú lọ́mọ. Ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV. Ẹ ṣeun ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.